Hello, hi everyone. Welcome to DJ Naija. Please don't forget to subscribe, like, and share. Drop a comment down below. Hey, oh girl, yam don scatter yam now. Kí ló ń ṣẹlẹ̀ ná? Because tabari bọ̀bọ́ yìí ń para gan ni. Ó ní pé Tafasego ó lọ ń gbé ọwọ́ ẹlòmíì sókè as chairman Mushin. Torí pé ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ Akeem no case ó wà loyal sí MC Olúọmọ. Ẹ kúkú mọ nǹkan ń pa loyalty, ẹni tó bá wà loyal ẹni tí ò bá ní loyal ò ní loyal. Ó sì wà loyal sí MC Olúọmọ, bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ó wà loyal sí Mushin. Kí gómìnà Sanwó-Olú tètè dá sí o, kó má lọ jẹ́ pé wàhálà tún fẹ́ ṣẹlẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó. Bọ́tà tó táyé ṣe fídíò kékeré yìí torí mo rí àwọn kankan mi fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ̀ mo ní láti bọ́tà káyọ̀ ti sọ̀rọ̀. Mo dẹ̀ rọ ọgbẹ̀yìn olóṣèlú Mushin náà, mo rọ ọgbẹ̀yìn olóṣèlú Mushin torí tí wàhálà yẹn bá ṣẹlẹ̀ tán akànlé àkùnkò mo lè bẹ̀rẹ̀ látòrí ẹ̀yìn olóṣèlú ti Mushin. Akeem no case ní branch chairman Mushin, ó tún lóyè ní state trustee ní under chairman Adékúnlé Mustapha Sego. So mo wá rí nǹkan kan tẹ́ ẹ̀ náwó èèyàn kan sókè ní ilé igbó yín jẹ́ ti máa mú gbó yín bẹ́ẹ̀. Mo rí nǹkan tẹ́ ẹ̀ náwó ẹ̀ sókè, ìnáwó sókè yẹn ni ò yé mi, ìnáwó sókè yẹn kò tí ì yé mi dáadáa bí a kẹ bọ́tà kẹ ṣàlàyé fún wa dáadáa torí ẹ̀ṣẹ̀ jẹ́ state chairman ẹni tó jẹ́ trustee ní under yín Alhaji Akeem no case, òun sì ní branch chairman Mushin. So ẹ wá mú treasurer lábẹ́ ẹ mú treasurer tó wà lábẹ́ ọmọọṣẹ́ ẹ náwó ẹ̀ sókè nínú àdúgbò wọn bẹ̀, nínú àdúgbò wọn bẹ̀ bí ẹ ti ń mú gbó yín bẹ̀. So ọ̀rọ̀ yẹn ò wá yé mi dáadáa ni mo fi ní bọ́tà kí n ṣe fídíò yìí káwọn lè tè bá a gbọ́. Alhaji Mustapha Sego